Èmi ni Aláyélúwà Ọba Dr. Ẹ̀dà Josiah Ọlárẹ̀wájú Ilémọbádé Àyìnà Ikúyámíkò àkọ́kọ́ ọlọ́tọ̀ tìlẹ̀ ọ̀tọ̀ Àwórì àti gbogbo agbègbè tí gbogbo èèyàn mọ̀ sí Ògún Àwó. Orúkọ mi ni Aláyélúwà Ọba Rotirian Lukman Ọlálékan Adélékè Kúoyè FCI Òfúradé Ìṣèkùn ẹlẹ́karùn olú ti Ìlú Ìmáṣàyí wa. Orúkọ mi ni Ọba Olùbánjí Adétúnjí Ọlọ́pọ̀ Ọlọ́bẹ̀ṣẹ́ ọlọ́jà àti ìlú ọjà ọ̀gbọ̀n. Orúkọ tèmi ni Alhaji Honorable Òrìṣàtólú Kìlání Ayọ̀délé baálẹ̀ Ẹlẹ́yọ̀ Ìmáṣàyí lábẹ́ Aláyélúwà Ọba Rotirian Lukman Kúoyè olú ti Ìmáṣàyí. Orúkọ mi ni Olórí Rashidat Olúwafúnmiládé Kúoyè. Okay, so my name is Barrister Adeola Adediran Novel. Mi ni Chief Akínsànyà Arwe alága àwọn baálẹ̀ gbogbo Ìmáṣàyí Kingdom. Orúkọ mi ni Chief Akínọlá Nọ́fíù tí mo jẹ́ olúwo ti ìlú Ìmáṣàyí. Ní báyìí a wà ní ìlú Ìmáṣàyí ní Yewa North níbi ayẹyẹ Iléyá festival tí ọba wa Rotirian Lukman Ọlálékan Adélékè Kúoyè tí wọ́n máa ń ṣe ní ọjọ́ kẹta ọdún. Ní orúkọ kábíyèsí ọba Aláyélúwà a kí ń káàbọ̀ sórí ètò yìí nítorí lórí ètò oríṣiríṣi nǹkan ni a máa gbé ṣe, ẹ máa bá wa ká lọ. Àwa lọmọ Ìmáṣàyí, ọmọ Olúwaṣó, ọmọ Àjàgìdì àgbò, ọmọ tẹ́bùrú tẹ́bùrú, ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbógo lẹ́yìn ká. Ìlú Ìmáṣàyí la wà báyìí. Àwọn ọmọ Àjàgìdì àgbò ìlú wọn la wà báyìí. Wọ́n ṣe Ìmáṣàyí Day, eré ọdún wọn òun náà ń ṣe lénìí. Nítorí la ṣe wá bí torí ìlú Ìmáṣàyí ó wà nínú àwọn ìlú kan tí mo rí gẹ́gẹ́ bí ìlú mi kejì. Gẹ́gẹ́ bí ìlú mi kejì. Èmi fúnra mi lè gbogbo ẹni sọ pé ọmọ Ìmáṣàyí ni mí. Kábíyèsí ọba Lukman olú Ìmáṣàyí ó jẹ́ ìkan nínú àwọn ọba tí mo nífẹ̀ẹ́ sí gan. Nípa kò dẹ̀ sí nǹkan tó fà tí mo fi ń nífẹ̀ẹ́ sí wọn jù. Nípa òtítọ́, kéèyàn ṣe òtítọ́ ó wà ńbẹ̀. Pé kéèyàn ní àròtì ó wà ńbẹ̀. Kéèyàn báyàn ṣe nǹkan ó wà ńbẹ̀. Ẹni tí ò tiẹ̀ pọ́n kan tí kò jọ lójú púpọ̀ jù ni. Ó wà nínú àwọn ọba tí ò wá lé ayé máyà. Ó wà nínú àwọn ọba tí àwa lè tọ́ka sí nígbàdégbà pé ọba tó dalélẹ̀, ọba tó bá ọmọdé ṣe, tó bá àgbà ṣe, òun lọ́ba olú Ìmáṣàyí. Ó pọ̀ mí la fẹ́ sọ, mí la fẹ́ kà nínú eyín Adépèlé lórí ọ̀rọ̀ kábíyèsí olú Ìmáṣàyí. Ó pọ̀ jù, kò ní ìgbéraga, kò ka ọkàn sí ọkàn. So òun ní irú àbáyé la ṣe ń bá ṣe láṣepọ̀. Lákọ̀ọ́kọ́, kábíyèsí fúnra rẹ̀ Ọlọ́run ló máa gbà nímọ̀ràn. Àwa máa gbìyànjú ni. Àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìwà èèyàn, ìmọ̀ràn ara ẹ̀ ni. Torí òun fúnra rẹ̀ ti rí i pé ọba Adétòun dé gẹ́gẹ́ bí ọba olú Ìmáṣàyí. Ọ̀pọ̀lọpọ̀ wa ló ṣe pé tí Ọlọ́run bá ti gbé wa sípò yẹn, a máa ríra gẹ́gẹ́ bí Ọlọ́run. Èmi máa ń gbà ládùúrà lójoojúmọ́ pé adé tí mo dé èmi ni kí n control ẹ̀, kádé bá control yẹn. Torí tí adé bá control èèyàn, ó máa rí rẹ̀ bẹ́ẹ̀ ni pé kí ló tún kù tọ́lọ́hun ti ṣe fún mi. Kí ni mo tún fẹ́ tọ́lọ́hun ti ṣe. Òun fúnra rẹ̀ òun wò ẹ́ wípé òun ó torí ẹ̀mú ti pé ó ní ìwà rẹ̀lẹ̀ tó pọ̀ jù. Ìyẹn ní tibẹ̀. Ní ti àwọn ọmọ ìlú Ìmáṣàyí, arúgbó ṣomi dán rí o. Ọ̀pọ̀lọpọ̀ kan máa wòra wọn. Èní làwọn rí. Àwọn kan wà tí wọ́n ń ṣọ́ ìgbésẹ̀ wọn nítorí ọ̀la wọn. Èmi gan tí mo wà lórí tẹ́lẹ̀ ni kì í ṣe ìjọ́ tí wọ́n bí mi ni mo máa débẹ̀. Àwa náà ti ṣe ọ̀dọ́ rí ní Lagos State, the whole of local government youth member ni mí.
in Ọ̀tọ̀ Àwórì local government gbogbo olú tó wà lọ́dọ̀ dá Ọ̀tọ̀ Àwórì local government in Lagos state kí n tó di ọba èmi ni chairman the first youth chairman ni mí ara ọmọdé tàwọn náà ṣe rí kò sí tó bá bó ṣe kó rí ọmọdé aṣọmọdé ṣùgbọ́n máa tásìkò kan tọmọdé náà máa ronú ilé tó ti jáde ìmọ̀ràn tó fẹ́ fún àwọn ọmọ ọ̀dọ́ Ìmáṣàyí nìyẹn wípé kí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ẹni tí kan rí máa kàn lọ́la kábíyèsí tó ṣe kan lẹ́nu a ti ṣàdúrà fún wọn kọjá láìpẹ́ láì jìnnà ọba ìṣọdún méjì lórí ìtẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwa awo ọdún kan làwo máa ń tọrọ tó lè gbọ́ ọdún mo tọrọ ọdún kan awo fún kábíyèsí Ìmáṣàyí ìyẹn ló wá fi lo lẹ́gbàá ọdún ìyẹn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo ohun tó ń fi ń ṣọba àwọn tó nílẹ̀ Ìmáṣàyí wọ́n á pèsè ẹ̀ fún owó ni ọlá ni àlàáfíà ni àwọn tó nílẹ̀ Ìmáṣàyí wọ́n á pèsè ẹ̀ fún lẹ́yìn yẹn gbogbo olú Ìmáṣàyí pátápátá onílé ni o àlejò ni o àti gbogbo àwọn olólùfẹ́ Ìmáṣàyí pátá ọdún yìí tá à ń ṣe kò ní jòpọ̀ ọdún fún wa lẹ́yìn yẹn gbogbo ohun tó ń pè ní kan ìgbéga tó ò ní padà sẹ́yìn gẹ́gẹ́ bí orúkọ tèmi Ọlánrewájú gbogbo ọmọ ìlú yìí àlejò ìlú yìí àwọn olólùfẹ́ ìlú yìí a máa lọ síwájú ni Ọlọ́run máa lọ síwájú ni àní padà sẹ́yìn ẹ ṣé mo dúpẹ́ o. orúkọ mi lẹ́ẹ̀kan sí orúkọ mi ní ẹ̀ẹ́dà Dr. Josiah Ọlánrewájú ilé mo bá dé Àìná ikú yamí kọ àkọ́kọ́ ọlọ́tọ̀ tìlẹ̀ Ọ̀tọ̀ Àwórì tí gbogbo èèyàn ń pè ní Ògún Àwo ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé. Bàbá mi ọba ọlọ́tọ̀ ikú yamí kò kábíyèsí o mo kí bàbá mi ọlọ́jà àti ìlú ọjà ọ̀dọ̀ kábíyèsí o àṣepọ̀yà àti kábíyèsí mi ò ní bàjẹ́ mo kí gbogbo àwọn lókọ tó wà níjókòó mo kí gbogbo ọmọ ìlú Ìmáṣàyí Àjàgìdìàgbò gbogbo ọmọ ìlú Ìmáṣàyí o a ti sùn Ìmáṣàyí Àjàgìdìàgbò ẹ ṣé mo kí gbogbo àwọn olóyè ààfin Olúmáṣàyí mo kí gbogbo baálẹ̀ láàfin Olúmáṣàyí. èyí jẹ́ ọjọ́ tí àrà ọ̀tun àti nínú àwọn kan tí mo ti sọ wípé ní gbogbo ìgbà ìlú gbọ́dọ̀ máa dùn òun náà ló tì mí látìgbà tó dé àpèrè ní ọdún tó kọjá a ṣe ojúde ọba tí a pe gbogbo ọmọ ìlú pé kí wọ́n wá kájọ jókòó kájọ ṣàjọyọ̀ ọdún níbi tó bá kù sí ibi tá a bá ṣe dé kán sọ ibi tó bá dẹ̀ kù sí wọ́n sọ fún wa pé ó sì kù sí àwọn ibí yìí náà òun náà ti ọdún yìí náà òun ni à ń ṣe yìí ní gbàgede ojúde ọba tẹ́rọ ẹ bá wò a ní skul tó yẹ ká lọ lò ṣùgbọ́n nítorí pé ibí yìí gangan òun ni ojúde ọba ẹ ló jẹ́ pé nítorí ibi ọba àkọ́kọ́ ibi tó ti kọ́kọ́ ṣe ààfin ibi tí ó jẹ́ ààfin àkọ́kọ́ nílùú Ìmáṣàyí rẹ̀ tó kó gbogbo ọmọ ìlú pọ̀ ni àti ẹni tó ṣètọba àti ẹni tí ò ṣètọba ọdún ìlú ni kí gbogbo wa jọ papọ̀ kájọ ṣe ọdún lára ọ̀tún pé Ọlọ́run kà wá kún ẹni tí ó fẹ́ rí ọdún eléyìí ọ̀pọ̀ èèyàn lórí pé ń bọ̀ ọ̀pọ̀ èèyàn ní Ọlọ́run kára ẹgbẹ́ kí wọ́n rí ọjọ́ ìní àwa rí à ń dúpẹ́ látàrí oore tọ́lọ́run ṣe fún ìlú Ìmáṣàyí láti ìgbà tá a ti dórí àpèrè pàápàá jùlọ láti ọdún tó kọjá sí ọdún yìí oore tá a lè kà tán ni oore má lè gbàgbé ni nítorí pé àrá sán atẹ́gùn fẹ́ nínú ọdún yìí lábẹ́ ọdún yìí gbogbo ẹjọ́ tá a nílé ẹjọ́ ní January 31st ní gbogbo ẹkú ààrẹ gbọ́dọ̀ ṣe kọ̀ǹtínú láti máa fi ìmoore hàn fún Ọlọ́run ọba ẹlẹ́dàá wa. bàbá wa ọba Dr. Josiah Àìná ilé mo bá dé ikú yàmí ikú wọn àmọ̀sẹ̀rẹ̀ rí ti gbogbo ilẹ̀ Yorùbá ọlọ́tọ̀ ti Ọ̀tọ̀ Àwórì land kí á tó di ọba náà ti mú wa mọ́ra tí wọ́n ti ń tọ́ wa kọ́lọ́n bá gbà wọn náà lẹ́mìí àwọn ọba mi ọlọ́jà àti ìlú ọjà ọ̀dàn ọmọ kékeré ni kọ́lọ́n jẹ́ kó dàgbà oníwòye ti ìwòye yé wa ọmọ lẹ́yìn náà ni wọ́n kọ́lọ́n jẹ́ kóun náà dàgbà oníjòhun ti ìjòhun inú àwọn tó ń tẹ̀lé wa nìyẹn alálẹ̀ mòrí wí inú wa náà ni a tún wá specially dúpẹ́ lọ́wọ́ ibi tí Ìmáṣàyí kọ́kọ́ tó dé sí
nígbà tí Ìmáṣàyí ọmọ Olúàṣọ tó kúrò ìlíkímọ́ ló lọ tán ní kó máa wá odò oyè wa a ti lọ síbẹ̀ àwọn tibẹ̀ náà wà ní ilé ni akíyèyè bàbá tó jẹ́ ọba bẹ̀ àtẹ̀kí gbogbo àwọn èèyàn wọ́n ti gé wọn sí orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ ṣùgbọ́n ibi tí dábàdébẹ̀ lé ní òòṣà Ìmáṣàyí wà ń bẹ̀ odò Ìmáṣàyí wà ń bẹ̀ so Ọlọ́run á fún wa ṣe ojú òní tiwa mo rẹ̀ kí gbogbo àwọn tó wá pápátá mo kí àwọn olórí mo kí olórí àgbà mo kí olórí kékeré mo kí olórí ọlọ́tọ̀ náà mo kí gbogbo àwọn tó wà bí ọlọ́run jẹ́ ká gbẹ́ fún mi dáadáa láti ojú àdúrà tiwa. àwa lọmọ Ìmáṣàyí ọmọ Olúwaṣọ ọmọ Àjàgìdì àgbò ọmọ tẹ́bùrú tẹ́bùrú ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbógo lẹ́yìn ká ìmọ́lẹ̀ tó tàn bí ìràwọ̀ ògo dídán jùlọ ká rántí àwọn bàbá wa tí wọ́n ti lọ sinmi lẹ́yìn iṣẹ́ rere gbogbo tí wọ́n ti fi lélẹ̀ gbogbo ọmọ oní Ìmáṣàyí gbogbo ọmọ Àjàgìdì àgbò gbogbo ọmọ Ẹ̀ṣà Kórómọ̀jì ẹ padà wá sílé fún ìgbéga Ìmáṣàyí àlàáfíà.